ẹbí Olaide ẹ bọ́ síta, ọmọ yín ti ń bà yín lójú jẹ́ o. ọmọ yín Olaide Kafayatu tó ń jẹ́ Olaide Òsínlọ́wọ̀ ní orí Facebook. Gbogbo ẹ̀ pátá la máa póòsì o. ẹ̀yin ẹbí ẹ bọ́ síta, ọmọ yín ti ń jalè káàkiri gbogbo ìlú Ṣàngó, ló ń gbagbá lórí àwọn èèyàn. orúkọ yín tó ń bàjẹ́ kọ́ ló dùn àwa ò, èyí lẹ́bí mọ ọ̀ràn tẹ́ fẹ́ pọ̀n. bí ó ṣe bó ṣe ló ń gbagbá lórí àwọn èèyàn, tọmọ yín fòògùn gbagbá lórí èèyàn. ó rajà almost 200,000 tí ò tí ì sanwó. ó tún wá lọ gba ànádà ọjà ń bẹ̀rẹ̀ pé kì í sojú lásán, bí ìbá tẹ̀ ń wó lẹ̀lẹ́gàn so possible ni. ó wá àgbà tó fọmọ rẹ̀ dógò síbẹ̀, ó lóun fẹ́ lọ gbowó wá ni, kò padà wá o. bó ṣe ń ṣe káàkiri nìyẹn. ẹ̀yin ẹbí Olaide Kafayatu ẹ bọ́ síta, tó ń jẹ́ Olaide Òsínlọ́wọ̀ lórí Facebook. eléyìí ò ń ṣe àlẹ́jì o, nǹkan tó ṣe là ń sọ o. gbogbo owó tó o bá ti mọ̀ wo fọ́tò ọmọbìnrin yìí dáadáa, má jẹ́ ó gbá ẹ o. tó bá ti ní ṣọ́ọ̀bù tó lóun fẹ́ rajà, má jẹ́ ó dúró kó o lé, kó o pe nọ́mbà tó wà lábẹ́ ẹbẹ̀ yẹn, àbí kó o chaàtì mi pé ẹ ti rí i. ẹ̀yin ẹbí Olaide ẹ dìde o. Olaide Kafayatu, ọmọ yín ń bà yín lórúkọ jẹ́. ọmọ yín ń bà yín lórúkọ jẹ́. Olósìnlọ́wọ̀ lórúkọ òun. ọmọ yín ń bà yín lórúkọ jẹ́. ìyá tóbi ni wọ́n ń pè é. ìyá tóbi ni wọ́n ń pè é. olè ńlá ni. ó ń gbé ní nọ́mbà 9 Mukaila Lawan Street. ibẹ̀ ló ń gbé ní Alisiba ní Ṣàngó Ọ̀tà, Ogun State. níbẹ̀ ló ń gbé o. àwọn nọ́mbà rẹ̀ rẹ̀ o 081 63 38 62 82 7. bẹ́ẹ̀ ni àwọn nọ́mbà rẹ̀ ni a máa post gbogbo ẹ̀ síbẹ̀. nǹkan tó fi ń lo fraud nìyẹn o. nọ́mbà tó fi ń lo fraud nìyẹn. wọ́n ti wá bá yín báyìí, ó lè sunkún, ó lè ní pé òun ṣiṣẹ́, ó lóun ṣiṣẹ́ ní company kan bẹ́ẹ̀ yẹn. ẹ jẹ́ àwọn orúkọ company yẹn tó lóun ti ń ṣiṣẹ́ yẹn. Fitson, ó yẹ pé Fitson company ló ní pé òun ti ń ṣiṣẹ́ ní Alisiba, Ogun State. ibẹ̀ sọ pé òun ti ń ṣiṣẹ́ o. ẹ má jẹ́ ó gba yín, ẹ̀yin tó ń bá ṣiṣẹ́ náà orúkọ ó máa kàn yín o. olè ní Olaide Kafayatu tó ń jẹ́ Olaide Òsínlọ́wọ̀ náà dẹ̀ ni òṣìjẹ́ wọn máa bá rìn káàkiri ni. ó ti gbagbá lórí gbogbo àwọn most of people nílùú Ṣàngó. ìwọ tó o bá ti mọ̀ kó o tún àṣírí ẹ̀ síta ni kó o pe nọ́mbà tí wọ́n o máa rí nọ́mbà yẹn níbi kíní tí mo fẹ́ póòsì. ẹ pe nọ́mbà yẹn, sọ fún wọn pé ibi báyìí lẹ ti rí i. bẹ́ẹ̀ ni olè burúkú ni. eléyìí ò ṣe àlẹ́jì nǹkan tó ṣe là ń sọ o. ẹ má jẹ́ ó gbagbá lórí yín. olè ni Olaide Kafayatu, ẹ má jẹ́ ó gbagbá lórí yín. olè ní gbogbo ìlú Ṣàngó. ẹ dìde. tẹ́ ẹ bá ti rí ẹfà lọ́lọ́pàá lọ́wọ́. àwọn èèyàn ti lọ, àwọn tó jẹ lówó pọ̀. èmi ti lọ sí ṣọ́ọ̀bù tó oríṣiríṣi, àmọ́ ẹni yìí particular person tó mú ẹjọ́ ẹ̀ wá yìí mo kàn ní kí n pariwo ní bukete ọba tí ìpariwo sọ̀rọ̀. ẹ̀yin ará TikTok ẹ̀ ní mọ̀, ẹ̀yin ará Facebook, YouTube ẹ dìde. ẹ má jẹ́ ó gbá yín mọ́. ẹ má jẹ́ ó gbá yín. olè ní o.